àkókò àjọ yìí. dá sílẹ̀ fún wa Bárábà. Bẹ́ẹ̀ni Bárábà. kí o sì mú ọkùnrin yìí kúrò. dá Bárábà sílẹ̀ fún wa. ọmọ àgbélébù. bẹ́ẹ̀ni ẹ̀kọ́ ọmọ àgbélébù. ìwọ lọ́nà. Pílátù, kí ló tún dúró dè? Òun ni Jésù. kí ló dé tẹ̀bí nà bẹ́ẹ̀. àbílẹ̀ olóòní Mèsáyà. mo sá ṣe nǹkan kan. gbé e dìde. wọ́n bẹ̀rẹ̀ sí í kígbe sókè wípé kí a kan Jésù mọ́ àgbélébùú. nígbà náà ni Pílátù dá ẹ̀bi ikú fún Jésù ó sì dá Bárábà sílẹ̀ ẹni tí a fi sínú túbú nítorí ìwà ọ̀tẹ̀ àti ìpànìyàn ó sì fi Jésù lé wọn lọ́wọ́ láti kàn án mọ́ àgbélébùú. Ará Kírénì ni. Wá sí yìí. Gé àwọn okùn yẹn. Ó yá máa lọ. Ẹ̀sùn. Ẹ̀sùn. Ẹ fi sílẹ̀. Asunkún fún Olúwa, asunkún gba omi yìí gbà mú Olúwa. ẹ̀yin ọmọbìnrin Jerúsálẹ́mù ẹ má sọkún fún mi ẹ sọkún fún ara yín àti àwọn ọmọ yín nítorí bẹ́ẹ̀ irú èyí bá ṣẹlẹ̀ nígbà tí igi tutù kí ni yóò ṣẹlẹ̀ bí igi náà bá gbẹ. Kí Ọlọ́run ràn ọ́ lọ́wọ́ o. A máa gbàdúrà fún ọ o. Gbéra ńlẹ̀. Ẹ̀yìn kíákíá, múra kíákíá. Kíákíá. Lẹ́tọ̀ òun. Máa lọ kíákíá, múra. Kíákíá. Gbéra ńlẹ̀. Gbéra ńlẹ̀. Máa lọ síwájú. Múra.
dáríjì wọn bàbá nítorí wọn kò mọ ohun tí wọ́n ń ṣe. ó ti gba àwọn ẹlòmíràn là jẹ́ kí ó gba ara rẹ̀ là báyìí. bí ó bá ṣe ìwọ ni Kristi gbára rẹ là bẹ́ẹ̀ ni sọ̀kalẹ̀ lórí àgbélébù. ṣe iṣẹ́ ìyanu rẹ kan fún wa. A kan Jésù mọ́ àgbélébù ní àárín àwọn olè méjì gẹ́gẹ́ bí àsọtẹ́lẹ̀ tí àwọn wòlíì Ọlọ́run ti sọ ní ọ̀pọ̀ ọdún sẹ́yìn. ǹjẹ́ yìí kì í ṣe aṣọ àbàmì ènìyàn kan ṣá? òun nìyí ẹ gbà ṣùgbọ́n ẹ má ṣe yá ẹ jẹ́ kí a dìbò ni. Àwọn olùṣọ́ ṣẹ́ gègé lórí aṣọ rẹ̀. ìwọ olóríire ẹni bí kí ni ìwọ àti fi ṣe lẹ́yìn ìgbà tó ti di tirẹ̀ A gbé àkọlé kan sí ibi orí rẹ̀ tí ó kà wípé èyí ni ọba àwọn Júù. Gba ara rẹ là bí wọ́n bá ń ṣe ọba àwọn Júù. Tàbí ìwọ kọ́ ni Kristi náà? Gba ara rẹ là àti àwa náà. Tàbí wọn kò bẹ̀rù Ọlọ́run àdá lẹ́bi kan náà fún nǹkan tí ìwọ ṣe, òun kò sì dá ẹ̀ṣẹ̀ kankan. Rántí mi Jésù tí ìwọ bá dé ìjọba rẹ. Mo wí fún ọ lónìí ni ìwọ yóò wà ní Párádísè pẹ̀lú mi. Láti agogo 12 ọ̀sán, òkùnkùn ṣú bo gbogbo ilẹ̀ fún wákàtí 3 gbáko. Aṣọ ìkélé tẹ́ḿpìlì sì fàya sí méjì ní àárín. Bàbá,
ní ọwọ́ rẹ ni mo fi ẹ̀mí mi lé. nígbà tí olórí àwọn olùṣọ́ rí ohun tí ó ṣẹlẹ̀ ó fi ògo fún ọlọ́run wípé. ògo ni fún ọlọ́run, dájúdájú olódodo ni ọkùnrin yìí. Jósẹ́fù ará Arimatia, ọ̀kan nínú àwọn ìgbìmọ̀ tí kò fara mọ́ ohun tí ó ṣẹlẹ̀, gba àṣẹ lọ́dọ̀ Pọ́ńtì Pílátù láti gbé òkú Jésù kí ó bàa lè tẹ́ ẹ sínú ibojì kí ọjọ́ ìsinmi tó bẹ̀rẹ̀. ẹ foríjì wá, àwa ń tẹ̀lé òkú Olúwa wa. gbogbo yẹn kọjá lọ ṣùgbọ́n ẹ rántí pé ọjọ́ ìsinmi ti fẹ́rẹ̀ẹ́ dé. ní kùtùkùtù òwúrọ̀ ọjọ́ ìsinmi wọ́n wá sí ibi ibojì pẹ̀lú tùràrí tí wọ́n ti pèsè. wọ́n rí i wípé a ti yí òkúta kúrò lẹ́nu ibojì. nígbà tí wọ́n wọ ibojì kò sí òkú Jésù Olúwa níbẹ̀.